Jésù Kristi Olúwa wa tí ó ṣe iyebíye jùlọ ni mo ń kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi jákèjádò gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi ní òwúrọ̀ yìí. Èyí ni ìwàásù tí Diocese Ifẹ̀ ṣe ètò rẹ̀. Àlàáfíà Ọlọ́run Olódùmarè kí ó máa bá yín gbé. Àmín. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run ọ̀rọ̀, bá wa sọ̀rọ̀ látorí ìtẹ́ mímọ́ rẹ̀ wá, kí a lè ní ẹ̀mí ìrònúpìwàdà tòótọ́ tí ó ṣe pàtàkì fún ìdáríjì àti ìmúpadàbọ̀sípò ní orúkọ ti Baba àti ní ti Ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Àmín. A kí gbogbo àwa ọmọlẹ́yìn Kristi tòótọ́ pé a kú ìmúra ọdún ààwẹ̀ àwọn ọmọlẹ́yìn Kristi tí ó lìdí sí ọdún àjíǹde, nítorí ọjọ́ ìsinmi tí òní ni a ń pè ní ọjọ́ ìsinmi Quinquagesima, èyí tá a tún lè pè ní ọjọ́ ìsinmi tí ó ṣáájú Lenti. Èyí ni pé lọ́sẹ̀ yìí ní ọjọ́ Wednesday ni a ó bẹ̀rẹ̀ ààwẹ̀ àwa onígbàgbọ́ pẹ̀lú ìsìn Wednesday èérú. Kí ni Ọlọ́run ní fún wa ní àkókò yìí bí a ti ń palẹ̀mọ́ fún àkókò Lẹ́ǹtì? Kókó ọ̀rọ̀ náà ni mo pè ní ìrònúpìwàdà pàtàkì fún ìdáríjì àti ìmúpadàbọ̀sípò. Repentance essential to forgiveness and restoration. Ìrètí Lúùkù orí 13 ẹsẹ̀ 3. Mo wí fún yín, bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe pé ẹ̀yin ronúpìwàdà, gbogbo yín ni yóò ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́. Gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a yàn fún kíkà ní gbogbo ìjọ Anglican káàkiri gbogbo àgbáyé lónìí ló ń sọ nípa ìrònúpìwàdà, pàápàá jùlọ bí ìrònúpìwàdà bó ṣe pọn dandan tó fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìmúpadàbọ̀sípò. Ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí a ń gbé yẹ̀wò yìí jẹ́ ìkìlọ̀ fún gbogbo àwa ọmọ Ọlọ́run, àwa Ísírẹ́lì àkókò yìí, pàápàá jùlọ àwọn ọmọ Ísírẹ́lì gbàanì tí wọ́n ń fẹ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìmúpadàbọ̀sípò, ṣùgbọ́n tó jẹ́ pé ó ṣòro fún wọn láti ronúpìwàdà, láti káàánú fún ẹ̀ṣẹ̀ wọn àti láti pinnu kíkúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Tí a bá wo ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ Jésù Kristi Olúwa wa ní ẹsẹ̀ 1, ó ń fi hàn wípé wọ́n rò wípé àwọn tí ìparun dé bá yẹn tàbí tí ìjìjẹ̀ṣẹ̀ dé bá, wọ́n rò pé bóyá nítorí pé ẹ̀ṣẹ̀ wọn pọ̀ ni. Ṣùgbọ́n Jésù jẹ́ kó dínà fún wọn wípé táwọn náà ò bá ronúpìwàdà, bí àwọn yẹn bí wọ́n ṣe ṣègbé, bẹ́ẹ̀ náà làwọn náà ṣe máa ṣègbé. Ìyẹn Pílátù tó da ẹ̀jẹ̀ pọ̀ mọ́ ẹbọ wọn èyí tán béèrè. Àti pé tá a bá wo ẹsẹ̀ 4 náà tí ó kà báyìí pé tàbí àwọn 18 tí ilé ìṣọ́ ní Sílóàmù wólù tó sì pa wọ́n, ẹ̀yin ṣe bí wọ́n ṣe ẹlẹ́ṣẹ̀ ju gbogbo àwọn ènìyàn tí ń bẹ ní Jerúsálẹ́mù lọ. Ẹsẹ̀ 5 ní mo wí fún yín, ìyẹn ọ̀rọ̀ Jésù Kristi, bẹ́ẹ̀ kọ́ bí kò ṣe pé ẹ̀yin ronúpìwàdà, gbogbo yín ni yóò ṣègbé bẹ́ẹ̀ gẹ́gẹ́. Èyí ni èsì ọ̀rọ̀ tí Jésù Kristi tó fi fún àwọn ènìyàn wọ̀nyí, ará nínú Olúwa. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni ó sì máa rí fún gbogbo ẹnikẹ́ni, gbogbo ọkàn tó bá kọ̀ láti ronúpìwàdà, tó jẹ́ wípé wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n sílẹ̀ tí wọ́n ń gbọ́ ti ọ̀rọ̀ ọlọ́rọ̀ tó ń gbé káàkiri. Ṣùgbọ́n kó má bàa rí bẹ́ẹ̀ lónìí fún gbogbo irú àwa ẹni bẹ́ẹ̀ táwọn wípé torí pé àwọn kan ẹ̀ṣẹ̀ wọn pọ̀, òní Ọlọ́run ni wọ́n fi ń jìyà, tí tàdẹ̀ rí ti ara wa, ṣùgbọ́n tó jẹ́ pé tí àwọn ẹni ẹlẹ́ni òní à ń sọ nípa rẹ̀. Kó má bàa wá rí bẹ́ẹ̀, tètè ronúpìwàdà lónìí, wàá sì rí ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ gbà
bẹ́ẹ̀ ni a ó sì mú ọ padà bọ̀ sípò ipò ọmọ èyí tí èso àti ẹ̀ṣẹ̀ tó ti gbà sọnù lọ́wọ́ rẹ. Ọmọ Ọlọ́run, kókó kan tí Ọlọ́run fẹ́ kí ó yé wa lónìí pẹ̀lú kókó ọ̀rọ̀ ìwàásù yìí ni wípé láìsí ìrònúkúwàdà kò lè sí ìdáríjì ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ ni kò lè sí ìmúpadàbọ̀sípò. Òtítọ́ ọ̀rọ̀ yìí ó ní ìhìnrere Lúùkù orí 15 ẹsẹ̀ 17 sí 25 fìdí rẹ̀ múlẹ̀ fún wa. Ohun tí a kà nípa rẹ̀ láti ẹsẹ̀ 1 ó ní nípa ọ̀rọ̀ ọmọ onínàkúnà. Ọmọ onínàkúnà káàánú fún ẹ̀ṣẹ̀ rẹ̀, èyí tí a lè pè ní ó ní ẹ̀mí ìrònúkúwàdà. Tí a bá wo ẹsẹ̀ 17 ìwé náà, ó ní ṣùgbọ́n nígbà tí ojú rẹ̀ wálẹ̀, ó ní àwọn alágbàṣe bàbá mi mélòó mélòó ni wọ́n ń jẹ àjẹyó àti àjẹtì, èmi sì ń kú fún ebi níhìn-ín. Tí a bá wo ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí dáadáa, a rí wípé àkọ́kọ́ ó ní ẹ̀mí ìrònúkúwàdà. Ó ronúkúwàdà, ojú rẹ̀ là, ó rí wípé òun ti ṣe àṣìṣe. Ẹsẹ̀ 22, èmi ó sì dìde, èmi ó sì tọ̀ bàbá mi lọ, èmi ó sì wí fún pé bàbá, èmi ti dẹ́ṣẹ̀ sí ọ̀run àti níwájú rẹ̀. Ìyẹn fi hàn wípé arákùnrin yìí lẹ́yìn tó ti lúwẹ̀ẹ́ nínú ẹ̀ṣẹ̀, tó ti mú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nímú mi, ó padà rí ara rẹ̀, ó sì ronúkúwàdà. Ẹsẹ̀ 19, èmi kò sì yẹ ní ẹni tí a bá máa pè ní ọmọ rẹ mọ́, fi mí ṣe bí ọ̀kan nínú alágbàṣe rẹ. Ó sì dìde, ó sì tọ̀ bàbá rẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí ó sì wà ní òkèèrè, bàbá rẹ̀ rí, àánú ṣe é. Mo gbàdúrà lónìí fún ẹnìkan tó ń gbọ́rọ̀ yìí pé bí o ti ń tẹ̀síwájú nínú ìrìnàjò rẹ lọ́dún yìí, àánú rẹ yóò ṣe Ọlọ́run. Ó sì súré, ó rọ̀ mọ́ ní ọrùn, ó sì fi ẹnu kò ní ẹnu. Ará nínú Olúwa, Jésù ń retí ẹnìkọ̀ọ̀kan wa náà ká gbérú ìgbésẹ̀ yìí, ká gbérú ìgbésẹ̀ bí eléyìí, nítorí pé gbogbo wa ni ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ wa ni wípé à ń fẹ́ ìdáríjì, ṣùgbọ́n a lè ronúkúwàdà. Bẹ́ẹ̀ ni ìrònúkúwàdà ló ṣáájú ìdáríjì, ìrònúkúwàdà òun ló ṣáájú ìdáríjì. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wọ̀nyí jẹ́ kí a rí bí arákùnrin yìí bí ó ṣe ronúkúwàdà tí ó sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. Ẹsẹ̀ 22 jẹ́ kí a rí bí ó ti ṣe rí ìdáríjì ẹ̀ṣẹ̀ rẹ̀ gbà àti bí a ṣe mú padà bọ̀ sí ipò. Tá bá wo ẹsẹ̀ 22, ṣùgbọ́n bàbá náà wí fún àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé ẹ mú ààyò aṣọ wá kánkán kí ẹ sì fi wọ̀ ọ́, ẹ sì fi òrùka bọ̀ ọ́ lọ́wọ́ àti bàtà sí ẹsẹ̀ rẹ̀. Ẹ rí wípé ó gbà padà, ó mú padà bọ̀ sí ipò lẹ́yìn pé ó ti dáríjì. Ẹsẹ̀ 23 ní ẹ sì mú ẹgbọrọ màálù àbọ́pa wá, kí ẹ sì pa á, kí ẹ máa jẹ, kí ẹ sì máa ṣe àríyá. Ilé ń fìdí ẹ̀ múlẹ̀ ń sọ fún wa wípé ayọ̀ ń bẹ lórí ẹlẹ́ṣẹ̀ kan tó ronúkúwàdà ní ọ̀run, kì í ṣe ní ọ̀run nìkan, àti ayé yìí lọ. Ará nínú Olúwa, Ọlọ́run retí èmi àti ìwọ náà lónìí ká gbérú ìgbésẹ̀ tí arákùnrin yìí tó gbé. Ó ríra rẹ̀ wípé ẹlẹ́ṣẹ̀ lòun, ó ríra rẹ̀ pé òun ti dẹ́ṣẹ̀, ó ríra rẹ̀ wípé òun ò yẹ mọ́ lẹ́ni tá a bá pè ní ọmọ bàbá. Ṣùgbọ́n ní kété tó ronúkúwàdà, ó rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, a sì dá padà, a mú padà bọ̀ sípò ọmọ. Bí ìwọ náà, tèmi náà bá lè gbérú ìgbésẹ̀ bẹ́ẹ̀ lónìí, tí ìwọ náà bá lè gbérú ìgbésẹ̀ bẹ́ẹ̀ lónìí, mo mọ̀ wípé a ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó sì ti kíni o, a mú ọ padà bọ̀ sí ipò ọmọ èyí tí a ti sọnù nítorí ẹ̀ṣẹ̀. Nítorí náà, ìwọ ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi ní òwúrọ̀ yìí, bí o bá fẹ́ kí Jésù dá ọ padà, kó mú ọ padà bọ̀ sípò ọmọ tí ẹ̀ṣẹ̀ ti gbà lọ́wọ́ rẹ, o gbọ́dọ̀ ronúkúwàdà, kí a sì dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. O sì gba ipò ọmọ padà, èyí tí èṣù àti ẹ̀ṣẹ̀ tó ti gbà ní ọwọ́ rẹ̀. Rántí wípé bí o bá ronúkúwàdà,
kí a sì dáríjì ọ́, Ọlọ́run lè mú ọ padà bọ̀ sípò. Ipò ẹrú ló sì máa wà. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé ẹrú kì í mọ ohun tí olúwa rẹ̀ ń ṣe àfi ọmọ nìkan ṣoṣo. Ará nínú Olúwa, bí orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìjọ Ọlọ́run bá lè bá lè ní ẹ̀mí ìrònúkúwàdà, tí í ṣe wípé ìdáríjì là ń gbàdúrà fún nígbà gbogbo, tí a ní ẹ̀mí ìrònúkúwàdà, tá ronúpẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ wa lótìítọ́, láì wo bí ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀ tó ní orílẹ̀-èdè yìí àti bí ìjọ Ọlọ́run ti ń sanra nínú ẹ̀ṣẹ̀, tí ìjọ Ọlọ́run ti da ìdàkudà, tí ayé ti wọnú ìjọ, tí ìjọ náà ti wọnú ayé. Ọlọ́run yóò bójú wólẹ̀, yóò sì dáríjì orílẹ̀-èdè wa àti ìjọ rẹ̀. Ìwé Kúróníkà kejì orí kejì ẹsẹ̀ 14 ó ní bí àwọn ènìyàn wọ̀nyí tí a ń korúkọ mi mọ́, yẹn ni pé tí a bá ronúkúwàdà, àwa tá a korúkọ Ọlọ́run wọn tán bá rẹra wọn sílẹ̀, ìrẹra ẹni sílẹ̀ ò ní ipò rẹra ẹni sílẹ̀ ò ní ìrònúkúwàdà. Ó lóun ó gbọ́, òun ó sì wo ilẹ̀, yẹn ni wípé Ọlọ́run ó tún padà mú a padà bọ̀ sínú ipò ọmọ Ọlọ́run. Àkókò Lẹ́ǹtì mìíràn ni à ń wò là ń wọnú rẹ̀ lọ yìí. Àkókò tí a ń fi ààwẹ̀ àdúrà wá ojú rere àti àánú Ọlọ́run, tí a sì ní ìgbàgbọ́ àti ìrètí láti rí gbà lọ́wọ́ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni Ọlọ́run yìí ṣetán láti fi fún ẹnì kọ̀ọ̀kan wa bí a ti ń pinnu láti gba ààwẹ̀, tí a ti ń pinnu láti gbàdúrà. Ọlọ́run ṣetán láti fi fún wa, ṣùgbọ́n a gbọ́dọ̀ ronúpìwàdà, a gbọ́dọ̀ ní ìrònúpìwàdà tòótọ́, kí a sì dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, kí a lè mú wa padà bọ̀ sípò láti jẹ́ ti Ọlọ́run. Olúwa yóò ràn wá lọ́wọ́ lónìí. Ọlọ́run ké sẹ́nìkọ̀ọ̀kan wa, Ọlọ́run ké sẹ́nìkọ̀ọ̀kan, kò fẹ́ ká gba ààwẹ̀ náà pé a ti ń gbà lọ́dọọdún, torí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì odidi 40 ọjọ́, 40 ọ̀sán, 40 òru ló fi máa gba ààwẹ̀. Síbẹ̀síbẹ̀ èmi ìrònúpìwàdà yìí ò sí nínú rẹ̀, torí pé ìwà àti ìṣe rẹ̀ kò jọ ẹni tó gba ààwẹ̀ fún odidi 40 ọ̀sán àti 40 òru. Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ràn wá lọ́wọ́. Kò ní jẹ́ kí iṣẹ́ ìsìn wa kò ní jẹ́ sí asán, ṣùgbọ́n ká máa rántí wípé láìsí ìrònúpìwàdà tòótọ́ kò lè sí ìdáríjì, bẹ́ẹ̀ ni kò lè sí ìmúpadàbọ̀ sípò láti ní àǹfààní, láti ní oore ọ̀fẹ́ láti bá Jésù jọba ní ìkẹyìn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa olùfúnni ní ohun rere gbogbo, jọ̀wọ́ fún wa ní ẹ̀mí ìrònúpìwàdà tòótọ́, nítorí tí a gbàdúrà ní orúkọ ńlá ti Jésù Kristi Olúwa wa. Àmín.